Ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ kú ìyálẹ̀ta o. Kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé o. Yóò dáa fún wa, kò ní dàálẹ̀ o. Ojú wa ò ní rí bí o. Àwọn àgbàlagbà ní ojú àṣà kì í rí bí, ojú àwòdì kì í rọ́ràn. Gbogbo àwọn ọmọ Yorùbá tá ń bẹ lókè òkun àtọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà, ẹ ní ṣàgbákò aburú o. Àmín. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre, lẹ́ẹ̀kan sí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ó yá, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájọ jàǹfààní lára dúkìá Ọlọ́run ọba yìí. Òṣì kì í ṣe ohun tó dáa. Ayé a máa tani lóṣì, èèyàn a máa jogún òṣì, èèyàn a sì máa ṣàfọwọ́fà òṣì. Ẹ gbọ́, ẹ jẹ́ kí n kọ́ wa ní ẹ̀kọ́ kan. Ẹ̀yin náà mọ̀ ọ́ tẹ́lẹ̀, a sì ti sọ̀rọ̀ lórí ẹ̀rí. Ìwúlò èpo ẹ̀gúsí part 2. Èpo ẹ̀gúsí tẹ̀ ń wò yìí, ó wúlò gan-an ni. Àwọn àgbàlagbà ní ọwọ́ ní ṣẹ́gun ẹ̀gúsí, àtọ̀tá alé àtọ̀tá òde, ọwọ́ ní ṣẹ́gun ẹ̀gúsí. Báwo wù kí ẹ̀gúsí ọ̀pọ̀ tó, ọwọ́ ṣẹ́ gbogbo ẹ̀. Ọwọ́ ṣẹ́ gbogbo ẹ̀. Wọ́n lógun ń jà ọ́, ó dúró. Ogun ọkàn ọmú, ogun ayé ò ní mú wa o, àníjì sọfí ayé o. Ẹ lọ bá mi wá èpo ẹ̀gúsí, ẹjọ́ pọ̀ dáadáa. Èpo ẹ̀gúsí tí wọ́n ti ṣẹ́, ẹ wo akọ́pọ̀ dáadáa. Ẹ ti wá, ó ti pọ̀ dáadáa. Ẹ wú èpo ọ̀bọ̀ sí. Ẹ ti wú èpo ọ̀bọ̀ sí. Ẹ wá ewé àkókò sí. Kí ni mo wí? Ewé kí ni mo pè é? Ewé àkókò pẹ̀lú èpo ọ̀bọ̀. Ọ̀tán. Ẹ lọ̀ ọ́. Bówù yẹn sì lè gún. Ẹ gún. Ọ̀rẹ́ mi, tí ọ̀tá bá wà fún ọ nínú ìdílé, tí ọ̀tá bá wà fún ọ níbi tó ti ń tajà tàbí lọ́fíìsì ibi tó ti ń ṣiṣẹ́, gbogbo àwọn tí wọ́n sọ pé àwò bí ó ti ṣe àwọ̀nà tí ó gbé gbà. Ọ̀rẹ́ mi, lọ dán iṣẹ́ yìí wò. Ọlọ́run ní ó ṣẹ́gun fún ọ. Ọlọ́run tó fi agbára ọwọ́ ká ẹ̀gúsí yóò ṣẹ́gun fún wọn náà. Eléyìí èsì oògùn àròsọ. Bá a ṣe bá lọ́wọ́ àwọn tó bí wa tí wọ́n máa ṣe é ni. Tí wọ́n bá ti ṣe fáwọn èèyàn, wọ́n wà ní dúpẹ́. Ọ̀tán. Báyà lọ gbọ́n tí mo wí lẹ́ẹ̀kan sí o. Èpo ẹ̀gúsí tí wọ́n ti ṣẹ́, ewé àkókò, èpo ọ̀bọ̀. Ọ̀tán. Pé wọ́n bá ogun la odó mọ́ gidi, ó lè fẹ́ràn lọ. Kí ló dé? Fẹ́ràn lọ mọ̀nà. Máa fin ní tùràrí. Àwọn ẹ̀dá burúkú kan bẹ tó yẹ pé tí a bá dé ọjà, bí wọ́n ṣe ń wọlé làwọn máa kẹ́rù wọlé, wọ́n máa kẹ́rù jáde. Kí ló wá dé tí wọ́n dé ṣọ́ọ̀bù tó ṣe báyìí? Ọlọ́run ò ní jẹ́ gbọ́wọ́ lọ́wọ́. Ọ̀ pọ̀fọ̀, ó pè gidi. Òun wò pé èpo ẹ̀gúsí kò jù bẹ́ẹ̀ lọ. Èpo ẹ̀gúsí ìwúlò èpo ẹ̀gúsí part 2 mo fún yín. Ẹ rí i pé ọmọ mi ń ṣàdédé lọ skul, ṣàdédé lójijì kò mọ nǹkan kan mọ́. Ẹlòmíín bẹ́ẹ̀ ń lọ ibi iṣẹ́ yẹn ò yé e mọ́, iṣẹ́ yẹn ń yọ lẹ́mìí ẹ̀. Ẹlòmíín ṣòwò kan, òwò tí ń ṣe yẹn wọ́n ń dàrú mọ́ lọ́wọ́, ń jẹ gbèsè. Ẹ máa fi tùràrí yìí. Ẹ̀yin tẹ́ ní ọjà ní ṣọ́ọ̀bù, ẹ fin sínú ọjà yín. Àgbẹ̀ aboko tẹ́tẹ́rẹ́rẹ́, àròjìrè lẹ́rù ẹ̀ nírà ro dànù. Ẹ dá iná hẹ̀hẹ̀ ẹ dá nínú oko yín. Ẹ mú èédú. Yàtọ̀ àwọn èèyàn mi ní Kútọ́nù wa ní èdúdú. Ó yẹ bu tùràrí yìí lù kọ́
kó fín sínú gbogbo èrè oko yín. ẹlẹ́mi lè máa béèrè pé sáà lè fi sínú kòkó, fi sínú kòkó, inú kaṣú ńkọ́, fi sínú kaṣú. Ó dúpẹ́ fọlọ́run. Ṣùgbọ́n díẹ̀ ní tòògùn o, Ọlọ́run ló lágbára o, má fọlọ́run rẹ̀ lẹ̀. Ìgbìyànjú lóògùn, Ọlọ́run lọ́ba alágbára, ẹ má fọlọ́run yín lẹ̀. Ẹ máa fín. Ó dàbí tí tùràrí yìí dáadé, téèyàn bá ń fín dáadáa, tí aburú kan bá ń bọ̀ wá, ara máa fọ́, ó sì máa mọ̀. Ọ̀gbọ́n tí mo wí fún ọ, ó sì máa mọ̀. Kódà tó bá ń gbàbí kan kọjá, olùtúmọ̀ tún ni o, tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ láìdá, ara ó sì máa rò fún ọ pé má gbàbí yìí mọ́, má gbàbí yìí mọ́. Ìpàǹpá tí wọ́n dì lórí rẹ̀ yìí, tí wọ́n fẹ́ ṣe ọ láburú, fún wọn tó wá sọ fún ọ. Orúkọ mi ni Lukman ọmọ Ayédáre lẹ́ẹ̀kan sí, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ọlọ́fẹ́ bá mi sọ̀rọ̀, ìtọ́jú ara ńlá ni ìwé àti egbò. Tí ọ̀múnira dé, kàn sí wa. Má bàa fọ́sẹ̀ wá o, má bàa oògùn owó wá o, ìtọ́jú ara. Ṣèmi ìbò oògùn bọ́n déwájú mi, má bàa oògùn àdá wá o. Ìní sìgìdì tí ń gbé fún ọ o. Ọgbọ́n mo wí, ọgbọ́n mo wí. Ọya, mú gègé rẹ̀ kọ́kọ́, +234 80 3298 3298 +234 80 3298 3298. Yẹn fún ọ nìkan sí +234 81 33 155 111 +234 81 33 155 111. Yẹn fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +229 54 65 1928 +229 54 65 1928. Ẹ lọ dán o, ìṣẹ̀dá yín ò ní takò yín. Ìwọ kan ṣe é wò kó pé agboolé yín wọ́n ń ṣẹ̀gúsí, ṣé kálí kọ̀ọ̀nà lówó, kọ̀ọ̀nà lówó sẹ́. Àwọn ètò tá a ti fílẹ̀ tipẹ́ ẹ fẹ́ ká bá yín ṣe, á bá yín ṣe. Ẹ̀yin tẹ́ bá ti pe nọ́mbà mi dàrẹ́tì tí ò lọ, yín sí lórílẹ̀‐èdè Nàìjíríà ni, ẹ pè mí lórí WhatsApp, ń dá yín lóhùn. A bá parí iṣẹ́ yín DHL lẹ́fẹ́ fi gbé, ẹ̀yin lẹ́sanwó o. Mọ́tò lẹ́fẹ́ fi gbé, ẹ̀yin lẹ́sanwó o. Yọ yẹ wá o, wọ́n ní yẹ ẹ lẹ́. Gbogbo ohun tá à ń fẹ́, Elédùà ó ṣe fún wa. Èyí tá a fẹ́, Elédùà yóò lè jìnnà sí wa. Ire o, ire o, ire kàdí.